Orí The Lonely Vera TV ni a ti máa rí oríṣiríṣi nǹkan tí ẹ bá fẹ́. And lórí gbogbo social media yín, yálà lórí Facebook ni o, Twitter or Instagram or anyone, you can always find us at The Lonely Vera TV. Èní a máa tún ṣeré káàkiri, a bẹ̀rẹ̀ sí ń lo rédà wa láti máa fi wá àwọn olólùfẹ́ yín tí ẹ fẹ́ rí, tí ẹ fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tó bá kúrò ní orí ibi tó ti ń ṣeré lọ́wọ́ orí ìtàgé. A máa tún sáré títí aṣáré dé ọ̀dọ̀ màmá wa, olólùfẹ́ wa, ọmọ wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa tí gbogbo yín tí ẹ mọ̀ sí Àbẹ̀ní Àgbọ̀n. Màmá ẹ máa káàbọ̀ sórí ètò. Ẹ kú lé o, mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá ńlé o, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ wá ò ní di. Orúkọ mi ò yí padà, Olúwatóyìn Ọládìran tí gbogbo yín mọ̀ sí Àbẹ̀ní Àgbọ̀n. Báwo ni Àbẹ̀ní Àgbọ̀n ṣe bẹ̀rẹ̀ gan-an? Ẹ ṣé. Orúkọ Àbẹ̀ní Àgbọ̀n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gá mi, Alhaji Yekin Ajílẹ̀yẹ. Wọ́n ti kú báyìí, Ọlọ́run bá mi fọ̀run kẹ́ wọn. Nínú iṣẹ́ wọn tí mo bá wọn ṣe ńgbà tán wà láyé lórúkọ yẹn ti jẹ jáde. Nínú fíìmù tí wọ́n ṣe nígbà yẹn, Kòtò Ayé ni mo ti kọ́kọ́ jẹ́ Àbẹ̀ní Àgbọ̀n yẹn. Ṣùgbọ́n ńgbà tán fẹ́ ṣe final conclusion Kòtò Ayé yẹn, so wọ́n wá pe title iṣẹ́ yẹn ní Ṣẹ̀gilọ́lá Àbẹ̀ní Àgbọ̀n, the bone of contention. Ẹnu labẹ́rẹ́ fi tásọ ṣe o, ẹnu ládìyẹ òkòkò sí kẹ́yìn rẹ̀ gbẹ̀gbẹ̀. Èmi Àbẹ̀ní wá fẹnu pè wọ́n ọ̀nà lónìí o, kó wá jò fún mi nítorí ìwòsàn àwọn ọmọ adarí wọn ni o, torí pé àwùjọ ni tiná àwùgbà ní tẹ̀tì ajílà wà lórúkọ tí ìwọ náà ń jẹ́. Mo wá pè ọ́ lónìí báyìí kó wá jò fún mi, kó o bá mi ṣe àgbo ìjìnà kí n lè rí fi ṣe. Ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ṣe kọ́ síbẹ̀ ńgbà yẹn nìyẹn, so inú iṣẹ́ yẹn ni mo ti wá jẹ́ Àbẹ̀ní Àgbọ̀n fúlẹ̀, àtìgbà yẹn náà dẹ̀ lórúkọ yẹn ló ti stamp mọ́ mi lára títí dé ni. Wow. What a long story. Now ó láwọn èèyàn kan tó máa ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ní gbogbo ibi táwọn olólùfẹ́ màmá wà. Wọ́n láwọn eré bí àjẹ́ ni a máa ń ṣe, eré bí ológun, bí alágbára, bí aláwo. Ìkan náà àwọn olólùfẹ́ màmá á béèrè, ó ní màmá oníṣàjẹ́ ni. Funny question. Gbogbo wa là jẹ́, gbogbo ẹni tó bá ń pè tó ń jẹ́ àjẹ́ ni wọ́n, ṣùgbọ́n for real mi ò kì í ṣàjẹ́, orúkọ iṣẹ́ ni. Ìyá ní kẹ́ máa mú un lájẹ́ o, àwọn eré bí alágbára bí ẹ ṣe máa ń ṣe tẹ́ bá wà lórí stage yẹn, tí ẹ bá wà off stage ṣé ìròyìn bẹ́ẹ̀ ni. Ó tiẹ̀ yàtọ̀ síra, ó jìnnà pátápátá síra wọn. Tí n bá wà níbi iṣẹ́ ni mo ti máa ń ṣe Àbẹ̀ní Àgbọ̀n, tí n bá wà nílé tàbí mo wà láwùjọ àwọn èèyàn tán jáwọn èèyàn tèmi, wọ́n mọ̀ pé ẹni tó gentle ni mí lápọn, mi tẹ̀lé mi wàhálà rárá bó ṣe ń wù tó mọ̀. Ṣùgbọ́n tí n bá wà níbi iṣẹ́ á dàbí pé ojú ogun ni mo wà ni, so bó ṣe máa ń rí nìyẹn. Okay, ǹjẹ́ role alágbára àbí eré ológun nìkan àbí ká ṣe àjẹ́? Mo lè ṣe dáadáa. Professional artist kò sí role tán bá fi sí tí ò yẹ kó ṣe perfectly, kò sí role tán fi mí sí tán ní kí n ṣe tí mi ní ṣe dáadáa, torí pé ó ti jẹ́ pé inú àjẹ́ yẹn làwa ti lórúkọ, ibẹ̀ náà ti mọ̀ wá, so ibẹ̀ làwọn èèyàn ń rò pé bóyá àfitìn tá a lè ṣe jù ni, bọ̀ kò sí ìtọ́ ní ká ṣe, tọ́lọ́run ní ràn wá lọ́wọ́ láti ṣe, gbogbo ẹ̀ náà la lè ṣe. Jẹ́ iná tẹ̀ láìkẹ́ máa wo tẹlifíṣàn? Máa ń wò dáadáa, máa ń wo tẹlifíṣàn dáadáa. What a lovely. Now mo wá fẹ́ béèrè lọ́wọ́ màmá wa, ẹ mọ̀ ta ló mèrè ṣe dáadáa nínú àwọn tẹ́jọ́ wà lórí feed tí ẹ bá ti ń wo fíìmù, artist wo lẹ láìkẹ́ máa rí tẹ́yìn náà tó jẹ́ pé tẹ́ bá ti ń wo tẹlifíṣàn yín báyìí, when that person is on your screen ẹ fẹ́ fi tẹlifíṣàn yín lẹ̀ mọ́, artist wo ẹ máa ní favourite ẹ̀kan àbí méjì àbí mẹ́ta? Anyway, gbogbo àwọn tí mo bá ń wájú pátápátá ni mo nígbàgbọ́ pé wọ́n mèrè ṣe dáadáa, ṣùgbọ́n ṣe mọ̀ kò ní tèmi náà bá ń wo fíìmù, inú àwọn tí mo nífẹ̀ẹ́ sí tí mo máa ń wo iṣẹ́ wọn dáadáa ni Fathia Balogun, mo láìkẹ́, èèyàn mi dáadáa ni. Nínú Ọdúnládé Adékọ́lá, èèyàn mi dáadáa ni, máa ń láìkẹ́ náà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màmá, oúnjẹ wo lẹ láìkì jù? Ṣé rí gbogbo oúnjẹ ilẹ̀ Yorùbá pátápátá ni mo láìkì o, torí pé ọmọ Yorùbá àtàtà ni mí, but oúnjẹ tí mo láìkì jù tó jẹ́ oúnjẹ ìlú mi, ẹ̀kọ jíjẹ, ẹ̀kọ mímu, àmàlà, àwọn oúnjẹ best food mi nìyẹn. Táìmù tí ẹ bá fi ṣeré tí ó kàn wíńkẹ́ rest, báwo lẹ ṣe máa ń fún ara nísinmi? Máa wà nínú ilé mi ni, mi ń jáde.
mi ní ibi tí máa ń lọ tí mi bá ti ní iṣẹ́ tí mi lọ bí iṣẹ́ màá wà nínú ilé màá máa ṣeré pẹ̀lú àwọn ọmọ mi màá sùn pẹ̀lú wọn tí mi bá dẹ̀ gba game màá máa wo TV so àwọn tí máa ń sábà ṣe tí n bá ti wà nínú ilé nìyẹn mi ń jáde mi ń lọ sóde rárá ẹ̀kọ̀ọ̀kan ni jíjáde mi tó bá dẹ̀ sún mọ́ mi tí mi rí bí yẹ sí náà ni so mi ń lọ patí. Mama Wale tí ń bá sọ̀rọ̀ láti ẹ̀kan yẹn o lórí Deloni Vera TV. You can keep watching Deloni Vera TV on www.deloniveratv.com or lórí gbogbo social media yín @Deloni Vera TV. Mama, tí ẹ bá tiẹ̀ ṣeré orí ìtàgé, ṣé wo lè bá tiẹ̀ ṣe? Tí mi bá ṣeré orí ìtàgé, iṣẹ́ tó wù mí láti ṣe ni kí n máa ṣe business. Kí n máa ṣe business kí n lọ máa ra àwọn ọjà láti ibì kan kí n máa wá tà níbì kan. Iṣẹ́ tó wù mí nìyẹn. Iṣẹ́ tí ẹ̀ ń ṣe bí eré orí ìtàgé as a celebrity wọ́n pè ń lọ́tún wọ́n pè ń lọ́sí fún iṣẹ́ yín. Ǹjẹ́ ìkandíkan lọ́wọ́ nípa ètò onúlé yín àti obìnrin àti ìyá àti ìyàwó? Ǹjẹ́ ìkandíkan lọ́wọ́ pẹ̀lú eré orí ìtàgé fún iṣẹ́ yín àti normal responsibility inú ilé yín? Kò dira wọn lọ́wọ́ rárá kódà ìkan ò pa kan lára. Ìdí tí ó dẹ̀ jẹ́ kó pa lára ni pé ọkọ tí mo fẹ́ ó understand mi. Ó mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ mi ni. Tí n bá dẹ̀ ń travel ó mọ̀ pé mo travel lọ bí iṣẹ́ ni. So tí mo bá dẹ̀ wà nílé mo ní full time fún ọkọ mi àtàwọn ọmọ mi. So travelling mi náà kì í dẹ̀ ń ṣe kó pẹ́ lọ títí ó pẹ́ mi jù ọjọ́ kejì ọjọ́ kẹta mo ti padà sílé mo ti ń take care inú ilé mi. So mi jẹ́ kí iṣẹ́ yẹn kó gba time mi ju ilé mi lọ. Mama, ǹjẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ̀ mo fẹ́ kẹ́ fi fún àwọn èèyàn kan tí ní kejì táwọn náà fẹ́ go into acting. Do you really love this job? Ǹjẹ́ iṣẹ́ tó yẹ kí ẹ lè encourage another person láti ṣe? Àkọ́kọ́ náà mo nífẹ̀ẹ́ síṣẹ́ gidi gan-an torí pé iṣẹ́ tí mo yàn láàyò láti kékeré mi ni. Ìgbà tí mo ti wà ní school tí mo ti wà ní secondary school níṣẹ́ ì ti wà lórí ẹ̀mí mi tó ti wù mí. Even dramatic ní ta máa ń ṣe ní school yẹn mi ni mo máa ń lead àwọn group wa tàdíjọ́ ń ṣe ń gbà yẹn. So ìgbà tí mo dẹ̀ jáde school mi lórí ọ̀fẹ́ àti kàwé rẹpẹtẹ mi ìkájú school sàtì lọ mo dẹ̀ ṣe tó ń bẹ̀ náà ni mo ti face science squally tí mo dẹ̀ ń ṣe. So alhamdulillah mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tọ́lọ́run ní kí n ṣe délé ní náà ayé ọpẹ́ ti yọ sílẹ̀ fún mi ń bẹ̀. So encouragement mi fáwọn tó fẹ́ ṣe iṣẹ́ tó dáa gidi ni tó ṣe é ṣe téèyàn bá ní lọ́kàn láti ṣe téèyàn dẹ̀ ní sùúrù tó láforítì nídìí ẹ̀ iṣẹ́ téèyàn lè fi yan gan téèyàn lè gbàdúrà pé kò ń fi lé ọmọ lọ́wọ́ ni. So iṣẹ́ gidi ni iṣẹ́ acting. Ní Nàìjíríà ń bí báyìí kò ní rẹ̀yìn o. Àmín sà. Ọlọ́run á jẹ́ kí àjíǹde ara kó máa jẹ́. Àmín. Àmọ́ tí ara bá ti fẹ́ bèrè ńgbà míì tára bá ń fẹ́ tọ́jú ǹjẹ́ ẹ lè fọkàn tán ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba Nàìjíríà àbí táládàáni òun lè máa choose fún láti lọ fún ara nítọ́jú nínú tìjọba àti táládàáni ìwú lè máa wọ màmá? Ọ̀rọ̀ gidi lẹ béèrè yìí o. Tó bá jẹ́ pé bí ó ṣe yẹ kí nǹkan rí tìjọba ló yẹ kó dáa jù kéèyàn fọkàn tán jù ṣùgbọ́n bí nǹkan ṣe ń rí Nàìjíríà wa lọ́wọ́lọ́wọ́ yìí béèyàn bá fọkàn tẹ tìjọba àfàìmọ̀ kó má dẹ́mi ẹ̀ légbodò kó má kúkú àìtọ́jọ́ tó tọ́ ni torí pé hospital ìjọba tẹ bá débẹ̀ kò sóògùn kò sí kan tẹ bá débẹ̀ gan tán bá tẹ attend sí doctor lóòótọ́ ẹ máa ráwọn doctor gidi ń bẹ̀ ṣùgbọ́n ó kù nǹkan gidi tán máa rí fi tọ́jú yín bẹ̀ so èèyàn prefer kó ń lọ sí private hospital kó lọ tọ́jú ara ẹ̀ dàn kó lọ sí tìjọba torí kò sáwọn nǹkan tó péye tán máa lò fún yín bẹ̀ tẹ máa fi tọ́jú ara yín. Tí opportunity bá wà lọ́la ní agbára Nàìjíríà bá dọ́wọ́ yín ní ẹ bá di olórí orílẹ̀-èdè Nàìjíríà kí ni nǹkan náà tí ẹ wò tí pé kí ni ń jẹ Nàìjíríà lógún o kí ni Nàìjíríà láàkẹ́? Ẹ ṣe tọ́lọ́run bá fún mi l'opportunity irú ẹ o tí mo lè di president Nàìjíríà tàbí tí mo lọ́mọ tó di president Nàìjíríà àwọn aláìní yẹn ló kọ́kọ́ máa jẹ mí lógún náà. Àkọ́kọ́ náà àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ tó ń kàwé tó ń ríṣẹ́ yẹn èèyàn jẹ́ kí iṣẹ́ wà dáadáa torí tó bá níṣẹ́ lọ́wọ́ àwọn náà lè gbọ́ bùkátà ara wọn wọ́n á lè ṣojúṣe tó bá yẹ kán ṣe tẹ́bí bá ti kúrò nínú iṣẹ́ ti bù ṣe náà nígbà tí ò ṣiṣẹ́ lọ́wọ́ wọn òun náà fi di àwọn rọ́mọ tó ń jalè wọ́n rọ́mọ tó ń ṣe runs wọ́n rọ́mọ tó ń ṣe yahoo wọ́n rọ́mọ tó ń ṣe gbogbo nígbà tó fẹ́ ṣiṣẹ́ tó ń rí
so ọ̀nà míì tán bá rí pọ́n lè ti jàgbà náà máa tọ̀ ṣùgbọ́n tíṣẹ́ bá wà tán rí pé àwọn kàwé tán àwọn ríbi táwọn lè present paper àwọn pé tọ̀ tọ́ dẹ̀ máa fún wọn iṣẹ́ gidi kò ní sí gbogbo yẹn ní tó máa kọ́ jẹ èmi lógún òun ni bí iṣẹ́ ṣe máa kárí tó ní kálukú àríṣẹ́ ṣe tó máa rọ́wọ́ ti bọ̀nù. orí Delone Vera TV òní aṣèwà àti màmá ti wà nílé wọn làwọn ṣe rẹ́dì fún oríṣiríṣi ìbéèrè bó ṣe ń wá bẹ́ẹ̀ ṣe ń jù sí wa lórí social media òun làwa náà la ṣe ń ju àwọn ìbéèrè yẹn là ń jù sí wọn. One of the last questions tí yẹn kan sẹ́ndì sí wa ẹni yẹn máa fẹ́ mọ̀ pé ọmọ ìlú wo ni yín màmá. ọmọ bíbí ìlú Òṣogbo ni mí ìlú Òṣogbo náà ti bí mi àti ìyá mi àti bàbá mi Òṣogbo náà ti bí wọn. Òṣogbo òròkì Òṣogbo òròkì àrè òpẹta àrò ń bẹ lóṣogbo lóṣogbo ń wu ni. màmá wa nìyẹn ó ní àwọn question kọ̀ọ̀kan tí àwọn èèyàn kan ti ń dọ́gbọ́n wọ́n máa ń jẹ ọ̀rọ̀ yẹn lẹ́nu wọ́n dẹ̀ máa ń jù sí wa lórí kí ló ń ṣẹlẹ̀ ní entertainment industry tó ní ṣe pẹ̀lú ti Yorùbá. Màá dá ìbéèrè náà sọ́nà méjì. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé tí ẹ̀yin kan bá ti fojú wo Yorùbá movie industry lénìí ǹjẹ́ ẹ rí i pé ó ń lọ síwájú sí àbó dúró sójú kan àbó ń padà sẹ́yìn tẹ́yìn bá ní pé fẹ́ wò from ibi tẹ́yìn ti bẹ̀rẹ̀ ojú wo lẹ́yìn fẹ́ fi wò. ẹ ṣe sà ṣe rí kwẹ́sàn tẹ́ béèrè yẹn lójú tèmi ìfàsẹ́yìn ń bá iṣẹ́ ìgbọ̀n àsìkò tó dẹ̀ yẹ kí a máa jọrọ ẹ̀ jù lélẹ̀ lóòótọ́ nígbà tí àwọn bàbá wa ṣe síwájú tí ò tẹ́tí sí pé àwọn social media lóríṣiríṣi wà báyìí wọn rówó tààrà ń gbà yẹn ṣùgbọ́n àwọn ìwọ̀nba nǹkan tó ń rí ń gbà yẹn àríkókò nǹkan tó ń fi ṣe tó ń dẹ̀ achieve bọ́ǹsìn àsìkò tí gbogbo ẹ̀ wà lóríṣiríṣi tó yẹ ká máa gbádùn iṣẹ́ wa òun náà làwa ń sọ́fà jù yìí nǹkan tẹ́mi dẹ̀ rò pé ń fa sufferness yẹn ni pé àìsí rẹ̀pọ̀ láàrin wa ṣe mọ̀ pé ń sìn ẹgbẹ́ òṣèré wa a ti pín sí bí oríṣi ọ̀nà mẹ́ta báyìí TAMPAN wà lọ́tọ̀ ANTP wà lọ́tọ̀ ANTP náà tún pín gbogbo ẹ̀ lóríṣiríṣi tí gbogbo wa bá lè pa ọwọ́ pọ̀ káàdì kan ṣoṣo ìjà yẹn á lè jà á lè mọ nǹkan tó tiẹ̀ ń fa wàhálà láàrin wa nǹkan tó jẹ́ ká máa ṣiṣẹ́ irin ká máa jẹ̀jẹ̀ ìlérí ṣùgbọ́n ńgbà tí TAMPAN bá lóun fẹ́ dájà yẹn jà táwọn ANTP láwọn ò jà ń tà wọn o gbogbo nǹkan condition tó bá ti gbé wá ló máa wọn lára ṣe mọ̀ pé àwọn tán láwọn fẹ́ máa jà yẹn wọ́n á dàbí ọ̀tá táwọn ANTP náà bá láwọn fẹ́ jà tí TAMPAN lóun ò jà ń tòun o ṣe mọ̀ pé gbogbo wàhálà yẹn kò ní ṣe bọ́ tá bá papọ̀ sójú kan àáríjà yẹn jà àárí gbogbo nǹkan tó bá yẹ ká jọ ṣe láàrin ara wa á jọ mọ̀ bóyá a máa pa àwọn mákẹ́tà jókòó ni àwa náà máa jókòó a sọ fún wọn pé nǹkan tá a fẹ́ rèé o nǹkan tá a fẹ́ rèé o a lè jọ sọ láàrin ara wa nítùbí ìnùbí ṣùgbọ́n ìrẹ́pọ̀ tí ò sí láàrin wa kò jẹ́ kí gbogbo orú nǹkan yẹn lè ṣe é ṣe tọ́lọ́n bá lè bá wa ṣé tí ìrẹ́pọ̀ bá wà mo mọ̀ pé ọjọ́ iwájú iṣẹ́ wa sì máa dáa. pẹ̀kan màmá irú orin wo lẹ tiẹ̀ máa ń gbọ́ jù. èmi máa ń láìkè kí n gbọ́ àwọn orin ìbílẹ̀ bíi irú àwọn orin bàbá wo Ògúndé ń sìn èmi máa ń gbọ́ dáadáa mo láìkè mo máa ń gbọ́ dáadáa mo dẹ̀ tún máa ń gbọ́ àwọn orin ìbílẹ̀ lèmi ṣàláìkì láti máa gbọ́ máa ń gbọ́ àwọn fújì yẹn náà máa ń gbọ́. ṣé ẹ lè rántí orin ìbílẹ̀ kọ̀ọ̀kan ẹyọ kan tẹ́tẹ́ lè bá wa kọ bóyá orin bàbá Ògúndé orin ìbílẹ̀ kan ẹni orin ìbílẹ̀ ṣe ẹ lè rántí kankan. mo lè rántí dáadáa. ok mama oya. ṣé ti bàbá Ògúndé lẹ fẹ́ kí n kọ àbí ti ìbílẹ̀. bóyá ti ìbílẹ̀ èwo ló rọ̀ ẹ́ lọ́rùn jù. kò sí tí ò rọrùn bẹ́ẹ̀. oya ok oya ẹ bá mi kọ̀kan. kí n kọ̀kan. ok. lọ́jọ́ n ó lọ ìwé rélé o lọ́jọ́ n ó lọ ìràwọ̀ àgbà o Abímbọ́lá àrúgbá ọ̀ṣẹ́ òrìṣà láwẹ̀ àrúkàìnkàìn èmi náà wá tẹ̀pá òjé o tẹ̀pá òjé màá ro ṣinṣin mo gbélé kótó dé o elékótó orí làárẹ̀ lá elékótó èjìlá alákàn elékótó ìbùnbù làáwẹ̀kún òdòdó làáwẹ̀sà o béèyàn wẹ̀dò láàrin omi àgbo olóhùndé lọ olóhùndé o ìyá ewé elékótó mo gbélékótó dé o elékótó mama mo gbélékótó dé o elékótó.
àwọn orin tẹ́mi láìkì ni. What a nice one. Mo fẹ́ kẹ́ lo opportunity yìí orí The Lonely Vera TV kí ẹ bá mi fi kí àwọn olólùfẹ́ yín yálà ní Nàìjíríà àti lókè òkun gbogbo bí tí ó ti lè kọ́ máa wò yín because The Lonely Vera TV is a platform tó jẹ́ pé àwọn gbogbo ọmọ Nàìjíríà tó wà all over the world ni wọ́n ń wò yín lórí platform yìí ẹ bá mi kí gbogbo wọn. Tọ́ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o bóyá nílé ni lóko lẹ́yìn odi ìlú òyìnbó àti gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà mo kí yín o ẹ kú dédé àsìkò yìí àjíǹde ara máa jẹ́ o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di ọwọ́ tẹ́ wá ń tìbàpò tẹ́ fi ń ra iṣẹ́ wa Ọlọ́run á máa fọ̀pọ̀ rọ́pò fún yín o ẹ ní ṣìṣe o ẹ ṣé àdúpẹ́. Mo ṣọ́ pé àwọn olólùfẹ́ yín tí wọ́n ti fi oríṣiríṣi àwọn mẹ́sẹ̀jì ránṣẹ́ sórí platform wa pé kí a bá yín sọ̀rọ̀ inú gbogbo wọn máa dùn bí wọ́n ṣe ń wò yín lọ́wọ́ yìí gbogbo ọjọ́kíjọ́ tí ẹ̀yin náà tí ẹ bá ti ń pè wá àwa náà máa jẹ yín thank you very much and then keep watching The Lonely Vera TV. ẹ̀yin èèyàn mi The Lonely Vera TV ó ní kẹ́ ẹ máa wò ẹ wò nínú ẹ̀ àwọn ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó fúnni lóye pábánbárì ètò lóríṣiríṣi pàápàá àwọn ètò tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ nínú The Lonely Vera TV lẹ́ẹ̀tì rí o ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ máa wò lọ́jọ́kọ́jọ́ ẹ máa wò lásìkò ẹ lè wò lórí fóònù yín o ẹ lè wò lórí kọ̀ǹpútà yín ẹ dẹ̀ lè wò lórí tẹlifíṣàn kò síbi tẹ́ ẹ ti lè rí wò The Lonely Vera TV ẹ má gbé kúrò ńbẹ̀. ètò The Lonely Vera TV tí ó jẹ́ ti Yorùbá channel ó ní ẹ ti ń wò láti àárọ̀. I really appreciate you for joining us. The Lonely Vera TV is a TV tí kò lè wà boring. Àárọ̀ ló fẹ́ wò ni, ọ̀sán ló fẹ́ wò ni, ìdájí ni, àárín òru ni, even when you're not sleeping. Tó bá tune in látòrí gbogbo platform yálà lórí Android ẹ ni, lórí iOS ni, lórí computer ẹ ni, or even on your own TV. You can tune into thelonelyvera.com láti jẹ́ part of our programs. Oríṣiríṣi ètò la ní. We talk about your music, yálà traditional, Fuji music, hip hop, R&B, and so on. Anyone tó léwu kí o nífẹ̀ẹ́ sí any program bó ṣe léwu kó jẹ́, just log on thelonelyveratv.com. Ẹ bá wa ń bẹ̀, and on our social media ẹ rí wa lórí all social media platform. Just look for us at thelonelyveratv.com. Orúkọ mi ni Olóyè Bámidélé Onífádé. Èmi ni presenter fún programu tèní. Inú mi dùn wípé ètò náà lọ gẹ́gẹ́ bí a ṣe fẹ́. So tí ó bá di ọjọ́ mi kí ẹ tún join wa. Àgbàlẹ́tù.